torí etí tó bá lọ ó gbọ́dọ̀ bá bọ̀. Wọ́n mo ṣe pè yẹn pé o mo parí ẹ̀ ní àná ọjọ́ méje ní ibiṣẹ́ torí mo mọ Yorùbá dáadáa tí a bá máa fi èpè ran àwọn ọ̀dàlẹ̀ lọ́wọ́ bàbá struggle ní jẹ́ o. Àìmọye opportunity ní Yorùbá ní fẹ́ di bọ́ lóko ẹrú ṣùgbọ́n àwọn àgbà kan nílẹ̀ Yorùbá àti àwọn tó ti fẹ́ ló kọ́ dòdò fún ọ̀lẹ́ ìṣòdodo wọn àti àwọn tó ti fẹ́ ló kọ́ oyin àbòsí tó ọ̀bẹ kí Yorùbá bọ́ lóko ẹrú wọ́n máa ń rí aago yẹn ọ̀jẹ́ kágo yẹn kọjá. Sunday pè mí ní kan bí 11 o'clock ní àná Sunday Igboho ó dẹ̀ bá mi sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tá a sọ kí n sọ details ẹ̀ ṣùgbọ́n a sọ̀rọ̀ fún around 10 minutes fún ìyẹn kọ́ ó ti pè mí padà mo dẹ̀ fi nǹkan tí ò yé kò fi yé mo dẹ̀ jẹ́ kó mọ̀ wípé pé bí mo ṣe kì í ṣe wọ ẹni tó bá fẹ́ dalẹ̀ Yorùbá tó bá yẹ pé lóòótọ́ ìwọ náà ń jà fúnlẹ̀ Yorùbá kì í ṣèpè ẹ o ìpè ẹni tó bá fẹ́ bàjẹ́ òun láṣẹ o. Mo dẹ̀ sọ pé mo ti súre tó yẹ pé lóòótọ́ ló fẹ́ pa Yorùbá ló pẹ́ ló fẹ́ jà fún ìsúre yẹn ti jẹ́ tiẹ̀ o. Yorùbá sọ pé ogun ní ṣi ní mú. Orí gbogbo èèyàn ló wúlò nínú ìjà agbára yìí ó níbi tóun náà ti máa wúlò ó dẹ̀ ti ń wúlò ó níbi tí àwọn yòókù náà ti máa wúlò. Àwọn Yorùbá dẹ̀ sọ pé àgbájọwọ́ ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí kò yọ ẹnì kankan sílẹ̀ rárá. Bí mo mú àwọn tó ń dalẹ̀ tó bá ronú kú àdá wọ́n jẹ́ ká jọ ṣe nítorí Yorùbá àtijọ́ kọ́ ni Yorùbá ta ní ìsìn o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ alágbára nílẹ̀ Yorùbá wọn olójìlẹ̀ kí àwọn bàbá wa o. Àwọn bàbá wa látijọ́ àti àwọn àgbà òṣèlú wa bí àwọn bàbá Awólọ́wọ̀ àti àwọn àgbà bí ti bàbá Ajásin àti bàbá Adésọ̀yà. Ní ìgbà yẹn tí fìrìfìrì bá ti ń wá báyìí àwọn mítì tó serious àti máa ṣẹlẹ̀. Wọ́n lè ti máa pìpé àwọn ọmọ Yorùbá tó jẹ́ akíkanjú wọ́n pìpé ẹ̀. Wọ́n ọ̀dẹ̀ níbo òṣèlú yẹn mọ́ wọ́n á wò pé báwo la ìfẹ́ bọ́ lóko ẹrú. Ṣùgbọ́n àkíyèsí mi tí mo rí ń sìn ni wípé ilẹ̀ Yorùbá ti yí. Àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ó ti bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀. Yorùbá ti ń kú àbí àwọn ìran míì tó ti yàtọ̀ sí ìran ọmọládé. Yorùbá tẹ́lẹ̀ paramọ́lẹ̀ wa kọ̀rọ̀ wọ̀ sí. Yorùbá ò fi pride ẹ̀ ṣeré. Yorùbá dẹ̀ believe lórí history. Yorùbá dẹ̀ believe lórí orúkọ rere tó sàn ìwúrà àti fàdákà lọ. Ṣùgbọ́n nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti brilliant nílẹ̀ Yorùbá wọ́n ti sọ orúkọ nù owó ni wọ́n wá. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ òpé tó bá ní owó yẹn ló máa fi torúkọ ṣe. Kò mọ̀ wípé abínibí ó ṣe pàtàkì. So ìdí yẹn ni wípé màá rọ àwọn àgbààgbà wa tó bá ní òótọ́, màá rọ àwọn ọba wa tó bá ní òótọ́ torí àṣẹ òkun síbì kan o. Màá dẹ̀ rọ àwọn òjíṣẹ́ Ọlọ́run gidi tó jẹ́ àwọn pastors wa tó fẹ́ràn Yorùbá tí ì ṣe pé wọ́n fẹ́ràn ìran míì ju ara wọn lọ. Màá dẹ̀ gbé àwọn pastor wa tó yẹ pé àwọn náà fẹ́ dàbí Orímọládé, wọ́n fẹ́ dàbí Ọ̀ṣọ́bà, wọ́n fẹ́ dàbí bíi Joseph Babalọlá pé kán dìde kán gbé àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tó bá fẹ́ ta Yorùbá rẹ̀ kán gbèrè tó ọ̀bá lè ṣe public wọ́n ṣe lólé pẹ̀lú àwẹ̀. Màá rọ àwọn wàlíì wa, àwọn
àfáà àwọn àgbà wàlíì wọ́n dìde sí ọ̀rọ̀ yìí wọ́n gégùn fún gbogbo ẹni tó bá fẹ́ ta Yorùbá lásìkò tàdé yìí torí atẹ́gùn ń fẹ́ bọ̀ Yorùbá ò lè gbáradì kàkà kí Yorùbá gbáradì wọ́n fẹ́ máa ti òṣèlú bọ̀ wọ́n ti fẹ́ máa frustrate ẹni tó bá gbáradì wọ́n ba orúkọ ẹ̀ jẹ́ so màá pe àwọn àgbàgbọ́ wa lórí ẹ̀sìn méjì jèjì tí mo pè yí ìkẹta ní ká bá bàláyé tó jẹ́ ìta abátadélé ayé bá jẹ́sìn méjì tó dé àwọn traditional worshippers èyí tó bá wà nílé díẹ̀ ohun àṣẹ kó máa fi ṣépè kó má dárúkọ tó bá dárúkọ wá dàgbò wà sentimental èpè yẹn ni pé gbogbo ẹni tó bá máa tálẹ̀ Yorùbá níbi tá a bá dé yìí tí kò jìjì kò wọlé tọ̀ ẹ má dárúkọ èpè ló mọdé ẹni tó fẹ́ dalẹ̀ Yorùbá ní ogun ní ṣi nímú èpè ní ṣi níjà gbogbo ẹnikẹ́ni abáti ní obìnrin bí tó bá fẹ́ talẹ̀ Yorùbá kọ́ máa bá a fìrí àwọn àti àwọn orí adé tó jẹ́ ọrùn lẹ̀kẹ̀ tó jẹ́ àwọn bàbá wa tó yẹ káwọn ló ní òpó gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ àrólé Odùduwà lóòótọ́ Ọ̀ọ̀ni ní òrìṣà à ń pè ní àrólé Odùduwà ṣùgbọ́n gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá òun là àrólé Odùduwà nítorí pé orí àpèrè kan jókòó sí yẹn Odùduwà ló kọ́ jókòó síbẹ̀ màá bẹ̀ wọ́n kọ́ dìde gbogbo kan tó jẹ́ ohun àṣẹ kan nínú ìlú wọn àti tó wà ní ààfin wọn kọ́ wá fi ẹni tó bá fẹ́ gbàgbọ́dé kọ́ fi ré kọ́ wá súre gbogbo lóòótọ́ tó máa dìde ìpè kí Ọlọ́run kó kún ọ nípa kí àwọn alálẹ̀ kó kún ọ nípa lórí ọ̀tọ̀ tó wà lẹ́yìn torí àwọn kan tí mo rí and àwọn information tí mo gbà ó wà vital bó tilẹ̀ kí mo láyà tó mo rí pé nǹkan ń bọ̀ o mo dẹ̀ ní information tí mo ní àwọn Fúlàní ti kó nǹkan ti yí wa ká wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀bùn wa mo dẹ̀ rí a level of conspiracy from the federal government kí ọmọ Yorùbá kó dìde o ó dìde o mi ò sọ pé ó ti dé o ṣùgbọ́n mo rí akẹ́kọ̀ọ́ ogun tó ń fẹ́ mo dẹ̀ ní àlá ó dẹ̀ fún mi ní mẹ́sẹ̀jì pé kó ń súnmọ́ bọ̀. àfi ọmọ alẹ́ Yorùbá tí ò bá ní ẹ̀jẹ̀ Yorùbá lára mi ò ní pípé ẹ̀ nǹkan tó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèlú wa tó di ọ̀jẹ̀ ní gbogbo wọn lọ ní visa Amẹ́ríkà lọ́wọ́ gbogbo wọn lọ jẹ́ citizen in other country wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní private jet ọ̀fẹ́ sá lọ tí ẹ bá wo Sierra Leone tí ẹ bá wo Liberia ó gbọ́ ká àwọn political class wọn wọlé púpọ̀ ni wọ́n sá wá sí West African coast púpọ̀ wọn sá lọ sí Amẹ́ríkà nígbà tó gbìn yẹn dé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ àwọn tí ò bá wọn ṣe national games àwọn lọ́ fi ẹ̀jẹ̀ wọn dí ogun yẹn. gbogbo ẹ̀yin àgbààgbà ẹ dìde gbogbo ẹ̀yin alálẹ̀ ẹ dìde gbogbo ẹ̀yin rúmọlẹ̀ ilẹ̀ Yorùbá ẹ dìde gbogbo ẹ̀yin òkú ọ̀run ilẹ̀ Yorùbá ẹ dìde gbogbo ẹ̀yin kan tó so ilẹ̀ Yorùbá lóye ẹ dìde ẹ gbè wá níjà o torí ibi tọ́lọ̀ yìí gbọ́ bí ẹ bá fà lọ́bàá fábọ̀ kí làárẹ̀ ń ṣe ṣùgbọ́n mo pè yín o mo pè yín níjà o mo dẹ̀ pé ọba aládé mo pè yín níjà báyìí o wọ́n ní ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ labalábá ọgbọ́n kiri mo pè yín o ẹ̀yin gómìnà wa èyí tẹ́ bá rọ̀ la pé ó pẹ́ jù ọdún mẹ́jọ ni ẹ dìde yìí èyí tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ dìde lẹ̀ lẹ́yìn ẹ má dìde ẹ̀yin sẹ́nẹ́tọ̀ wa bó pẹ́ bọ́ yàtọ̀ pé máa kó pálámẹ́ǹtì tí Ọlọ́run bá tẹ́ agbó bá dún ẹ dìde ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ dìde lẹ̀ lẹ́yìn ẹ má dìde ẹ̀yin tó jẹ́ rẹ́ẹ̀sì náà ẹ dìde ẹ̀yin tẹ́ bá mọ̀ pé kò tẹ́ pé ẹ̀kọ́ ẹ̀ kíá ẹ má dìde ẹ lọ wo ogun tí Gídéónì jà 22,000 ní Gídéónì kó sílẹ̀ tó fẹ́ lọ fi jagun Gídéónì jẹ́ jagunjagun lẹ́gbẹ́ tó bá fẹ́ jagun akọ́kọ́ bèèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ọbẹ̀ Ọlọ́run ní èrò tó kọ́ yìí ti pọ̀ jù 22,000 ogun tó yẹ lọ jẹ̀ ní mo fẹ́ bẹ ìjà èrò yìí ti pọ̀ jù Ọlọ́run ní Gídéónì sọ pé àwọn tó fẹ́ lọ bá wọ́n lágbára wọ́n ní gbogbo Ọlọ́run ló ti pọ̀ jù oníbèrè lọ́wọ́ Ọlọ́run níbèrè lọ́wọ́ pé ẹnikẹ́ni tó mọ̀ bó òun fẹ́ kú
kó padà sẹ́yìn nígbà tí kí lórí bẹ́ẹ̀ lọ pé táyé tó rọ̀ bó òfẹ́ kú sókùn yìí kó padà sẹ́yìn 12,000 kúrò nínú 22,000 kó kú 10,000. ọlọ́run wá sọ fún kí lórí ní 10,000 ti wà lẹ́ o ṣé ká máa lọ ọlọ́run ni wá ìlọ ọlọ́run ti wá sọ wípé 10,000 yìí ti pọ̀jù kí lórí kí ló fẹ́ fi wọ́n ṣe kí lórí ní bàbá ibi tí wọ́n wá yóò kú ìwà lágbára mo wà ní ìjà wọn àmì ẹgbẹ́tẹ̀ ọlọ́run ló ti pọ̀jù ọlọ́run wá ní 10,000 yẹn kú odò tó wà ní ọ̀kan yìí kó wọ́n lọ síbi omi yìí ní kọ́ lọ máa ẹni tó bá ti fi ọwọ́ méjèèjì ń bu omi yẹn mú yọ sẹ́gbẹ̀ẹ́ kan ẹni tó bá ti káwọ́ ẹ̀pẹ̀yìn tó bá ti mú omi yẹn tó fi ẹnu mú omi nínú omi tó káwọ́ ẹ̀pẹ̀yìn yọ sẹ́gbẹ̀ẹ́ kan nígbà tí kí lóyìn wá wọ àwọn tó fi gbogbo wọn méjèèjì ń bu omi yẹn mú wọ́n jẹ́ 9,700 ọwọ́ sẹ́gbẹ̀ẹ́ kan àwọn tó káwọ́ pọ̀ sẹ́yìn kan fi ẹnu bu omi yẹn pọ̀ ju 300 lọ ọlọ́run wá sọ pé gídónì èèyàn 300 kéré tó máa lọ jágun yẹn ní gídónì sọ fún 9,007 yẹn kọ padà sílé ní àkótán 300 yẹn pẹ́rẹ́ òun lọ jágun yẹn wọ́n lè ṣẹ́gun yẹn ní ọlọ́run wá sọ pé wọ́n fẹ́ fi yí ẹ wọ́pẹ́ kọ̀ọ̀kan ló fẹ́ jágun yìí èmi wọ́n fẹ́ bẹ́ẹ̀ dá. mo fẹ́ jẹ́ mọ̀ wípé àwọn tó bá ń wo fídíò yìí bí ẹ̀ bá dá owó yìí ó ní bá ṣe máa ṣiṣẹ́ yìí tó máa parí ṣùgbọ́n tí ibà lọ fi owó mi nìkan parí pọ́jẹ́ẹ̀tì ó máa dogun fún mi lọ́jọ́ iwájú torí Yorùbá máa ń ronú síwájú wọn máa ń ronú sẹ́yìn àròjinlẹ̀ wá pọ̀ ìrò ìkálẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá wọ́n á rò pé ẹni tó lè kọ́ 3-story building with penthouse ní Ìkẹjà owó yẹn pọ̀ lọ́wọ́ ẹ̀ o ẹni tó lè parí hall ní Mushin with 800 capacity nìkan owó yẹn pọ̀ lọ́wọ́ ẹ̀ o ẹni tó lè parí hòtẹ́ẹ̀ tó wà ní Abẹ́òkúta lẹ́gbẹ̀ẹ́ Rock City Radio fún ẹgbẹ́ tó lọ bí 28 rooms ní prime area owó yẹn pọ̀ lọ́wọ́ ẹ̀ o ó ti lọ dáwọ́lé hall ní Oòduà group nìkan ó ti dá ṣe olóhùn fún ẹgbẹ́ owó yẹn wà lọ́wọ́ ẹ̀ o gbogbo yẹn ti wá pọ̀ jù ẹjẹ́ àbùkù yẹn jẹ́ Yorùbá nìyẹn. ìdí ẹ̀ la sọ wípé kẹ́ ẹ̀ contribute yín ká fi build ẹ̀ torí kì í ṣe ọ̀rọ̀ ilé kíkọ́ ló kàn lọ́wọ́ yìí nǹkan tó pọ̀ nílẹ̀ Yorùbá kì í ṣe ọ̀rọ̀ ilé kíkọ́ ló kàn ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá nínú ogun ilẹ̀ Yorùbá má ṣíwájú lù má kẹ́yìn jù rosary tí ìgbẹ́ bá dún kò bọ́ síwájú ṣùgbọ́n tó bá lọ síwájú ogun jù tí Yorùbá ò tí gbógun tó ní kẹ́yìn jù wá ní odò ní ẹ́ tó bá ṣáájú jù wá ní ìtàlọ́rọ̀ tó bá ní kẹ́yìn jù wá ní odò ní ẹ́ bọ́ sáàrin nígbà tó kú bá lọ bá ní ó ní rí tó ọ̀kan tí Yorùbá bá ń sọ bí wàhálà bá dé ogun ti dé wà wá dìde pé yẹ àsìkò tó láti ṣíwájú báyìí torí tó bá lọ ṣíwájú ogun jù tí Yorùbá ò ti sọ pé ogun ti yá wọ́n ní ẹja fi rúbọ ta ló sọ pé òun fẹ́ jagun òun ni ẹja kọ́kọ́ fi kógun wọ́n ní ewúrẹ́ tó bá da fánù ṣùgbọ́n tó bá ti lọ lọ sẹ́yìn wọ́n jẹ́ ẹ̀rí ó pẹ̀lẹ̀ lórí ogun àṣojo ní wọ́n ti fi borúkọ ẹ̀jẹ̀ ìdí yẹn ni pé ọwọ́ ta dúró sí tí ìpè bá dún ká lè dáhùn kọjá ibi tí wọ́n rò wọ́n wà nínú owó àbúbá àwọn ẹgbẹ́ ìfọ̀ṣẹ́ meeting lọ Saturday ọ̀gbẹ́ni kọ́sọ́ ó lóun máa last couple dollars òun rẹ̀rìn ó lóun máa last dollars ní Canada ló ti wọ́n lè gbọ́gbọ́ sọ̀rọ̀ ọkọ̀ dẹ́gbẹ́ kó láti fi ara gbé ó ní àwọn dáríjì lórí pipeline ní kí ló dáríjì wọ́n ní ìjọ rẹ́ni tó di billionaire láyé tí ò gba contract lọ́wọ́ ìjọba ìjọ rẹ̀ tó di billionaire láyé tí ò gba wéfà lọ́dọ̀ ìjọba ìjọ rẹ̀ tó wà successful tẹ́gbẹ́ millionaire ò float tí ẹgbẹ́ kò ní àǹfààní kan.